èyí lohun tó yẹ kí o mọ̀ nípa àwọn kọmiṣanna tuntun tí gómìnà Adeleke fẹ́ yàn. Ọmọ bíbí ìlú Ọ̀ṣun níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Àtàkúnmọ́sá ni amòfin Ọládọ̀ṣù Babátúndé. Òun ni alága ìjọba ìbílẹ̀ náà láàrin ọdún 2003 sí 2007. Bẹ́ẹ̀ ló sì ti fìgbà kan rí jẹ́ olùdámọ̀ràn nípa òfin fún ẹgbẹ́ òṣèlú PDP lágbègbè náà. Mọ̀lẹ́bí ọwọ́ àlùkò ti ìlú Ìlókòjẹ̀ṣà níjọba ìbílẹ̀ Oríadé ni ọmọọba Báyọ̀ Ògúngbàǹgbé, nígbà tí ọ̀gbẹ́ni Ṣẹ̀san Ephraim Oyèdélé jẹ́ ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́. Ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ní Barrister Kọ́lápọ̀ Álímì. Ó sì jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ nígbà náà. Ọmọ bíbí ìlú Ẹ̀rìn Ọ̀ṣun níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ní ìlú Ọ̀rọ̀rúwọ̀ níjọba ìbílẹ̀ Borípé ní Sọ́jí Ajégbé ti wá. Ìlú Ìfọ̀n níjọba ìbílẹ̀ Òrùlú ní Moshood Ọlálékan Ọlágúnjú ti wá, nígbà tí Honourable George Alabi, ẹni tí ó ti fìgbà kan rí ṣojú àwọn èèyàn Èjìgbò ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun, jẹ́ ọmọ bíbí ìlú Èjìgbò. Honourable Sunday Olúfẹ́mi Òrùníyì wá láti ìjọba ìbílẹ̀ Ìwó. Abíọ́dún Bánkọ́lé Òjó wá láti ìlú Tànkẹrẹ níjọba ìbílẹ̀ Ayédáadé. Dókítà Bashiru Tókunbọ̀ Sálámì wá láti gúúsù Ẹdẹ. Ó sì ti fìgbà kan rí jẹ́ alága ìjọba ìbílẹ̀ náà. Àríwá Ẹdẹ ni Mọ̀rúfù Ayọ̀fẹ́ ti wá. Ọmọ bíbí ìlú Ọ̀tàn níjọba ìbílẹ̀ Bolúwadúró ní Ṣọlá Ògúngbílé. Ìlà Ọ̀ràngún ní Reverend Bùnmi Jẹ́yọ̀ ti wá. Ó sì ti fìgbà kan rí jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP ní ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí. Ọmọ bíbí ìlú Ìlà Ọ̀ràngún ní arábìnrin Ayọ̀ Awólọ́wọ̀. Ẹ̀gbọ́n ló jẹ́ fún Sẹ́nitọ̀ Fádèyí Àjàgùnlá tí ó ń ṣojú àwọn èèyàn àárín gbùngbùn Ọ̀ṣun ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́wọ́lọ́wọ́, nígbà tí Barrister Wọlé Jìmí Bádà wá láti àárín gbùngbùn Ifẹ̀. Ìlà oòrùn Ifẹ̀ ni Honourable Dípò Elúwọlé ti wá. Alhaji Rasheed Adéríbigbé wá láti Ìníṣà níjọba ìbílẹ̀ Odòtìn. Ọmọ bíbí ìlú Òṣogbo sì ni ọ̀jọ̀gbọ́n Mọ̀rúfù Adémọ́lá Adeleke. Olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì ọmọọba Ọlágúnsóyè Oyinlọ́lá gẹ́gẹ́ bí gómìnà Ọ̀ṣun ní Adéyẹmọ Festus Adémọ́lá. Ìlú Ìkirè ló sì ti wá, nígbà tí Ọlábíyí Anthony Ọdúnládé, ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá, wá láti gúúsù Ifẹ̀. Ìlà oòrùn Iléṣà ní Barrister Jọlá Akíntọ́lá ti wá. Ìjọba ìbílẹ̀ Òbùkún ní Honourable Máyọ̀wá Adéjọrin ti wá. Ó sì ti fìgbà kan rí jẹ́ alága ìjọba ìbílẹ̀ náà. Ọ̀kan lára àwọn ìyàwó olóògbé Sẹ́nitọ̀ Isiaka Adeleke ní arábìnrin Adéníkẹ́ Fọláṣadé Adeleke, ọmọ bíbí ìlú Òṣogbo ní ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà níjọba ìbílẹ̀ Oríadé ní Tọ́lá Fásẹ̀rò níjọba ọmọ ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà níjọba ìbílẹ̀ Oríadé ní Tọ́lá Fásẹ̀rò, nígbà tí Alhaji Ganiyu Ayọ̀bámi Ọláolúwa jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo láti ìjọba ìbílẹ̀ Ọlọ́rundá. Ó sì ti fìgbà kan rí jẹ́ alága ìjọba ìbílẹ̀ náà. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.